أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí ń lọ bá Mufti Elépè bàbá tọ́ọ̀gì tí yanjú sọ̀rọ̀ so Mufti Elépè a máa bi Mufti Elépè pé kí ni tí ń dùn gan kí ni tí ń dùn Mufti Elépè pé yóò dùn yín pa ní o Mufti Elépè yóò dùn yín pa ní ọ̀rọ̀ Mufti yóò dùn ọ́ pa ní yóò dùn yín pa ní Mufti Elépè a sì ránjú bí ẹni tó ti mú ògbógbó Mufti yóò dùn yín pa ní yóò dùn ọ́ pa ní Mufti Elépè àwọn òfẹ́ Mufti Elépè Mufti tí sọ bí kò ti mú gbó Mufti Elépè yóò dùn ọ́ pa ní o yóò dùn ọ́ pa ní ọ̀rọ̀ Mufti yóò dùn ọ́ pa ní yóò dùn ọ́ pa ní Mufti tí rẹjú yóò dùn ọ́ pa ní yóò dùn ọ́ pa ní o ọ̀rọ̀ Mufti yóò dùn ọ́ pa ní ẹwú fún Mufti Elépè ìmọ̀ tó pèrè ṣé ní wo tí ẹ jọ bí wa sí àwọn kan gbogbo ọ̀rọ̀ tó máa pa ìyẹ̀dá ìjọba ìsìláàmù wo lẹ dálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá àṣà bayanu linnas gbogbo tẹ́ẹ̀rí tí ẹ̀yin máa sọ àtàwọn tán jọ tí ẹjọ́ máa sọ irọ́ ni níwò táwa wà yìí níjọba kankan bọ́yọba lọ́dájọba lẹ̀ ni o bọ́yá mọ́mù lọ́dájọba lẹ̀ ni òun kálukú ń ṣe tiẹ̀ ni yóò dùn ọ́ pa ni Mufti Elépè yóò dùn ọ́ pa ni Mufti tí ìrìnàjú sọ̀rọ̀ afanumẹ́nu bí ipò ti mú gbóyó yóò dùn ọ́ pa ni o yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn ọ́ pa ni yóò dùn ọ́ pa ní tàbí fẹ́ jòyè yóò dùn ọ́ tí wà láti àndàlẹ̀ ọwọ́ àmọ́ àpàwà ló kọjẹ́ ayọ̀wá òkúta bá wá dé ẹ̀yọ́ jàgídíjàgẹ̀ èrè àwọn èso jàgídíjàgẹ̀ àzà bayanu linnasi yóò dùn ọ́ pa ní olúmọ̀yẹ yóò dùn ọ́ pa ní ọ̀rọ̀ Mufti yóò dùn yín pa ní yóò dùn yín pa ní yóò dùn yín pa ní ọ̀rọ̀ Mufti yóò dùn yín pa ní. àkọ́kọ́ nǹkan tí mo kọ́kọ́ fẹ́ wá sọ lè ánà ilá uridu an astagriqa akza li hadhihi al-jalsa akza min 20 daqiqa ìfẹ́ lójú 20 minutes lọ àtìgbà tí mo ti ń rí ìsọkúsọ àwọn òṣì ọ̀rọ̀ lára mi ò ti balẹ̀ mọ́ bí tí mo ti lọ ní ìsìn tí mo ti lọ sọ àwọn èèyàn papọ̀ mo fẹ́ sọ ṣùgbọ́n kí líka ilá ufsida al-wada aw dhalik tamalaktu ala nafsi wala ma atatarrak lil kalami anha an tilka qadiyya imama sọ àkọ́kọ́ ni wípé ìwọ àjọ ni ìwọ yìí ọgbọ́miyé àjọ ni ìwọ ni إنما أنا أوجه هذه الرسالة إلى الناس هناك في الخارج gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ńtà tẹ́wàá máa wò yí pé ṣé gbogbo àwọn aráàwọ̀ sì sùn wọ́n kọrí ibì kan náà ni ó sì jẹ́ pé jàgídíjàgan ni wọ́n ń pè rẹ̀ ní ẹni tí ń represent wọn yọ́rọ́ ni o kì í ṣe representative wa walan yakuna abadan mumathilan lana fi shu'un ad-diniyya wal-islamiyya ila an taquma sa'a and he will never be our representative because Islam ò kọ́ wa lẹ́ni tí ṣépè kò kọ́ wa lẹ́ni tí bèébú kò kọ́ wa pé ká jẹ́ ẹni tí ó máa da jàgídíjàgan a sì jọ dára wa mọ̀ níwò
tábà tí à ń sọ̀rọ̀ pa àjòyè àkọ́kọ́ ṣé torí pa à ń dákẹ́ à ń wòrán ìlú ò rí báyìí tẹ́lẹ̀ lánàá ó dé pẹ̀lú bó ṣe fẹ́ dà lórí gbogbo ẹ̀rí báyìí kí ló dé náà ìlú táwọn bàbá wa jẹ̀yà sí ìlú tí wọ́n ṣiṣẹ́ sí wá sọ́sẹ́ bàbá tiẹ̀ náà tó fi wá jẹ́ wípé lórí ọ̀rọ̀ personal interest tiẹ̀ ó sì wá ń sọ wá lóko bú ó sì wá ń pè wá lóko tí èsì tiwa yóò dùn ọ́ pa ni sọ́jọ́ rẹ̀ yé lọ́nà ọ̀rọ̀ mú fòtí yìí yóò dùn yín pa ni bíbẹ́ yóò dùn yín pa ni yóò dùn yín pa ni. ẹ wàá sọ ìwó dókọ ní tí èsì títí wa ọ wà gorí mímbàrí èpè ó gorí mímbàrí èébú ó gorí mímbàrí ó mọ bá àwọn èèyàn ló kọjẹ káàtà dìfáyìn amẹ́lá yajibu àlíkà dìfáyìn ánìw wà amẹ́lá tàdíwọ́n kàlà ájẹ ilẹ̀ kìyàmẹ́ bí dìfáyìn ánìw lórí personal interest gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa ìráyè lẹ́nujọ́ mẹ́ta ṣùgbọ́n ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ jábọ́ kọ lọ bẹ́ẹ̀ nítorí pé tí máa jábọ́ lẹ́nu ẹ̀ tá tí máa wòran لكي يكون الوضع هادئا ولكي نكون في وضع سليم هادئ kí ó fi jẹ́ wípé ìlú ò ní dàrú ṣùgbọ́n ó ti wá ń jọ lójú wa nísìnyí pé ó fẹ́ pèrè ní tí èsì tí a وإذا استمع إليه الناس في الخارج يظنون خطأ أنه هو المولى علينا táwọn yẹn bá wá ń gbọ́n tí ń sọ في كل يوم من أيام الجمعة على فوق منبره أزوسه لأجل الإفساد أزوسه لأجل التعرض في أعراض الناس لا سيما مولانا مدير المركز ó ti wá sọ mímbàrí di ààyè ebú ọsọ mímbàrí di ààyè èpè ọsọ mímbàrí di ààyè ibi téèyàn ti ṣìjà gíríjàgan ìwọ ni pẹ̀lú àwọn ẹlẹ́bọ ìwọ ni pẹ̀lú àwọn ìlú mi ọ wá lè sọ àwa lẹ́nu tó láwọn bàbá wa ní ẹjọ́ pilẹ̀ ìlú yìí àwọn bàbá wa ní ẹjìyà ìsìláàmù ìlú yìí ní tí bàbá rẹ bá ṣe ni kó o sọ kì í ṣe kọ́ wá máa dà lúrú yóò dùn ọ́ pa ni o yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ mú fòtí yóò dùn ọ́ pa ni yóò dùn yín pa ni yóò dùn yín pa ni lọ́ọ́ mú fòtí yóò dùn yín pa ni. àkọ́kọ́ ni ẹja jọbira wa kájọ ọkọ̀ jọbira wa al-madinatuna wa hadhihi mamlukatun ala akdi al-jama'ati mu'ayyanatin bi'ayniha ṣé ìjọ kan tàbí èèyàn kan ní ọmọ lóun ló ní ìlú ọwọ́ adórí mímbàrí ẹ̀yin lọ bá olórí ìlú ẹ gbé kalẹ̀ fún bí ètò Islam ó ṣe rí nígbà wá gbé kalẹ̀ fún ọwọ́ níwọ̀n ní kọ́ máa jẹ oyè fún kíni ta ní níbo ó ti ní báwọn bàbá yìí ṣe gbé tó kalẹ̀ kó tó di pé ìwọ́dé ọwọ́ ń da gbogbo ẹrú nítorí personal interest dìrọ̀mọ́ ṣèlú ẹ̀ tó ń ṣe olóṣèlú ni ẹ̀ náà dìrọ̀mọ́ dúró tòṣèlú rẹ̀ kí ló dé tẹ́wàá bà wá ló kọjá tí wọ́n wá sinmi ẹ wá ń ti ìwó da ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ ń ti ìwó da ilẹ̀ Yorùbá kí ló dé kàmáńdà anákùn lè wàdíkùn mawjuduna fil bilad gẹ́gẹ́ bí ìpẹ́ wádà bí pé wọ́n nìkan ìwọ nìkan ìwọ nìkan ìwọ nìkan kí ló dé ok ìwó tó wà yìí Ansarudeen ní bẹ́ẹ̀ wò Nawaideen ní bẹ́ẹ̀ wò ọgbọ́mìyé Tijaniya ń bẹ́ẹ̀ wò Kọ̀díríà ń bẹ́ ń wò Jàfàríyà ń bẹ́ ń wò Ṣamsudeen ń bẹ́ ń wò àwọn Sharif Gari ń bẹ́ ń wò àwọn tí èso Sufi ń bẹ́ ń wò onílé kéwú bẹ́ ń wò níjọ́ ni wọ́n fi ọ́ sí representative wa tó fi wá jẹ́ pé ọlọ́mọ ẹgbẹ́nu wa sọ̀sọ́kúsọ fi kulli yawmin min ayyamil jumu'a ala fawqi minbarik ló fi jẹ́ pé ìwọ nìkan wa ana lastu mawjudan because the tawjih al-kalami ilayk bal ana wajhu kalami hadha إلى الذين هم موجودون في خارج البلاد. I'm not here to direct my speech to you because I've known you to be an hooligan. I've known you to be someone who always wants destruction in the society. But I'm trying to set the record straight to the people outside there that ẹ má tẹ̀lé ìtànjẹ kìí sọ lónìí wo wọn ẹnìkan kan ò sì fi joyè òun àtẹntó ló fòun joyè wọn jọ rán ládùú ara wọn níjọ́ tí ń fi ọ jẹ kò sí bàbá wa Imam Ansarudeen ní mẹ tí ẹ jọ jókòó kò sí bàbá wa Imam Anwaru Islam ń bẹ tí ẹ jọ jókòó kò sí àlífà Tijaniya ń bẹ tí ẹ jókòó rántẹbù kò sí àlífà Kọdíríyà ń bẹ kódà kò sí àlífà lójú ń bẹ kò sí àlífà gbogbo ilé kọ̀ọ̀kan bẹ ìwọ náà máa sọ pé ń gbẹ lọ bá ẹ ṣàlàyé fún ẹ tó fi ọ jẹ pé bí structure Islam ṣe rí rè lọ́ba ní ìwọ ni kọ́ máa jẹ mufti lébo
ni wodo yese mufti temi ana wolinuhu ila masamihi nas ma dumtu ana min bayni talabat al-ilm yese mufti ni tí bàbá mi sì ń jáfa àwọn máa jẹ́ mufti lẹ́yìn àti mufti àdúgbò yín àwọn enough is enough kodibalaga zelu suba it has become unbearable that you come every blessed Friday you be pouring rubbish on your member as if you are the only person or as if you have been chosen as our representative. So ìwọ gbọ́ mi yé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ńtà ìwọ Madina tuna ìwọ Madina tuna ìwọ àjọlú ni wàlẹ́ ìsàyẹ̀ múlẹ̀ kù wá ẹnìkan wá níwó ta ní òníwó àrídùn wà lákínàná máa lákínà àrídùn wà lákínàná malakina ìwọ Madina tuna ìwọ Madina tuna ìwọ àjọlùgbòmí tí ó ìṣẹ́ tó lè yọ mí kúrò ó bá afọ́ tí ó dákẹ́ fún mi náà yanzuruna ilaykum bid-dahiki wa antum tanzuruna ila anfusikum bil-bukai wa antum tanzuruna ila anfusikum bil-dahiki wọ́n mọ̀ yín sunkún ní náà gbogbo àwọn èèyàn adákẹ́ fún yín pé ẹ máa dàrú lọ masáàsì ọba lọ síbi ìjókòó ẹ̀yin sọ yí pé kọ́yẹ kí masáàsì ọba wá ń gbẹ̀yọ̀ndá lọ́wọ́ tẹ̀yìn man antum ba'athna ankum likay narakum wa lam narakum ta ní ṣé bí ètò òlú ṣe rí tẹ́lẹ̀ nu kó tó di pé ẹgbẹ́ personal interest wọ́ tẹ́wàá máa sọ wá lẹ́nu ẹ̀ wá ń ba ìlú jẹ́ fún wa àwa lè dé gbòòrò ìtayé wá ń pè wá ní pé ẹ̀yin ń jàgídíjàgẹ́ ìwọ Madina tuna balẹ̀ ìsàyẹ̀ múlẹ̀ kù wá. Ọlọ́ṣẹ́ òṣèlú ti dé ìrọ̀mọ́sẹ̀lú ẹ̀ gbogbo tó kọjọ náà òṣèlú ló fi kọjọ ìrọ̀mọ́sẹ̀lú ẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀sìn wálẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ní abálájẹ mufti ìwó tàbáfẹ́ jẹ mufti ìwó ó máa jẹ́ rántẹ́bù ni wọ́n sọ fún apẹ́ tí ó jẹ mufti rẹ̀ mádàm tó ánà hayran taliban min talabatil ilm tẹ́mi náà bá ti ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mímọ́ wà mádàm ismu walidi mawjuda min bayni asma'il ladina sanawu li asil madina tariha tó bá ti ń jẹ́ pé bàbá mi bẹnu àwọn tí ó jẹ́ àfáàlú táàfáà mi àgbà Sheikh Abdulhakeem ń jẹ́ tó ń jẹ́ àwọn àfáàlú tí bàbá mi àgbà nulẹ̀ ààrẹ kì í jẹ́ àfáàlú àwọn onífẹ́ ní kẹjọ yẹ kọ́ mọ́ jẹ́ with interest with consent gbogbo wa ní a bá ní ìwọ ni mufti ìwà gẹ́rẹ́ níwọ̀ àlè gbà torí pé kò ẹnìkan ò sí mẹ́jọ tó lóhùn pé rẹ̀ ẹbẹ̀ abẹ́lẹ̀ ète oyè yíyí oyè rọ́bìtọ̀ ni abẹ́lẹ̀ ète èyí tó jẹ́ mufti gbogbo òlu rọ́bìtọ̀ náà ní mẹ́jẹ́ àti ẹ̀mbẹ́ masáṣí ọba ní masáṣí ńlá ẹ̀gbọ́n mi yé so ká máa ní ẹ mufti ju ọba ju ìmáàmù lọ ó ṣí ọ̀rọ̀ níbo mufti ti ń ju ìmáàmù lọ mufti ó ṣe ju ìmáàmù lọ ta ni mufti mani huwa al-mufti hatta nadahu fawqa al-imami fi al-mustawa ìtọ́bá wù ní ẹjọ́ máa ṣe láàrin ara yín o ẹ má ba ìsìláàmù ló kọjẹ́ because the tahqiq àdáfíkà shakhsiyya nítorí pé ẹ̀yin ń wá kíni personal interest yìí min ajli tahqiq kulli al-masalih shakhsiyya turiduna an taj'alu al-asya fi ghayri mawdi'iha ẹ wá fẹ́ máa gbé àwọn nǹkan síbi tí èsà yìí rẹ̀ ìwọ Madina tuna ìwọ Madina tuna falẹ̀ ìsàyẹ̀ múlẹ̀ kù wá faridun wà lákínàná máa màlákínà faridun wà lákínàná máa màlákínà. ẹ má bà wọ́n ló kọjá ẹ má dákọ ìwọ máa dákọ ààrẹ ìwọ àníwò tàjọ ni ìṣẹ̀gbẹ́ ilé wa o èmi ní kíní o mọ̀ ń sọ̀rọ̀ mọ̀ gbẹ láàntàkùlà ba'da al-yawm bísmi madinatina yìí wò bí akmala adadi sukaniha kí ló dé nítorí kíní gbogbo àwọn àgbàgbàgbàgbà wọ́n wá dákẹ́ wọ́n wò yín náà mọ́ ìdàlú ẹ̀wà tí ẹ̀wà lójú tì máa ọkùnrin ìṣọ́ra rẹ̀ ó ti ń pọ̀ jù o àkọ́kọ́ náà kí ni wàhálà rẹ̀ pẹ̀lú ilé bàbá Sheikh Adam kí ni wàhálà rẹ̀ pẹ̀lú ilé bàbá Sheikh Adam ìwọ́kọ́ yẹ kọ́ wà ń bẹ́ sáwọ́bánà lọ́yẹ kọ́ wà ń bẹ́ ọjọ́ yẹ bàbá rẹ̀ àbọ́jọ́ ogun lé bàbá rẹ̀ kí ni wàhálà rẹ̀ pẹ̀lú ilé kéwà
tí ó bá ti yé bàbá sáwọn bá náà yóò padà yé wọn wípé gbogbo àwọn tẹ́ ń pè tẹ́ ń rò pé ọ̀rẹ́ nìyí láìsú asdikọ́ha bá ní wọn fẹ̀lẹ̀ àkíkọ̀ wọn fẹ̀lẹ̀ wákè sábìtì àdá ọ̀tá nìyí kí ló kàn sí yẹn ń dá sílé ìrọ̀bà tẹ̀yìn ni kí ni wàá lẹ èyí tí ń bẹ́ẹ̀ yẹn ẹni tí ń ṣe kíní yẹn ó ní ọ̀fẹ́ ta ni ìjọ tí ń dá lọ́wọ́ bí tọ́lẹ̀ ọwọ́ àmẹ́ ni àbí èèyàn ṣe fẹ́ máa gba glory àti merit tiẹ̀ lómi fún rẹ̀ ẹ kìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbàlagbà ńlẹ̀ wo ẹ kìlọ̀ fọkùnrin ń bà wá ló kọjẹ́ kàmọ́ láìsà òun náà kàrọ́jú ló ń rọ ṣe ìdòbà ìlera bí pé kò tiẹ̀ wá sẹ́ni tí ọ̀rọ̀ tiẹ̀ wáyé kí ló dé náà àkọ́kọ́ ní ẹjọ́ ọkọ̀ lọ yóò gbẹ̀yìn tẹ́ ń gbọ́ wa pé àwọn tó bí láhí minash shaitani rajim kullun ya'malu ala shaqilatihi wallahu a'lamu biman huwa هدى سبيلا كل يعمل على شاكلته فربكم ẹ wí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa kò sí wo lábẹ́ ìjọ ẹnìkan èmi o ìsí lábẹ́ ẹnìkan kò sí pé ẹnìkan àwa níbi kan tá a máa jókòó sí ó sì yẹ kó máa wà ọgbọ́n mi yé ó yẹ kó máa wà nítorí wípé ọlọ́run ọba àlekè ọlá ní wa amruhum baynahum shura ọgbọ́ ní sọ́ọ̀tù ṣúrọ́ wípé gbogbo ìyìn tó bá ti jẹ málàmọ́ rí àwọn mùmínì láyé pàápàá jùlọ ìwò tó jẹ́ lùsìlámù níjọ́ la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tàwa níbi kẹta àti ń péjọ wípé èyí làbí sàmírù o èyí làbí ṣe mufti o èyí làbí ṣe ìmáàmù níjọ́ ọlọ́ni ẹ̀wọ̀ gba àwọn tí wọ́n ti jẹ́ òun fún ọlọ́run ọba wọn. wa qamu ssalat tí wọ́n sì ń kírun ló ń gbogbo ọgbà tẹ́ wọ́n máa kí. wa amruhum shura baynahum. ó sì já wípé ọ̀rẹ́ wọn àlámọ̀rin wọn wa amruhum shura baynahum. ọlọ́ni tí wọ́n bá fẹ́ ṣe àlámọ̀rin kan wọ́n jọ ìfẹnukò ní ẹnì kọ̀ọ̀kan ní dẹ́pẹ́ mo wá lọ bá ẹni tó gbé lórí mo wá ní bí ọ̀rẹ́ ṣíṣe rí lọ́ba ni mo fún ọ ní mufti mo wọ́n ti ń ṣe é nípò wa amruhum baynahum shura. wa amruhum shura baynahum. níjọba abala lóye jẹ́ lùí wọ́n pe gbogbo àwọn stakeholders jọ bí mo fi ń wọ́ọ̀lìdì gbogbo stakeholders ẹ̀ tó bá ní òsì ní ojú inú ìjà àfa ìwà dípé ń gbọ́ àfa mi ń jà àfa níbo ló wà. ta lóhun أين كان يوجد لما كان يقوم ويسيطر على هذه المدينة شيخي ومربي العصير شيخ عبد الحكيم أسعد الله ibo gan lẹ́wà tẹ́ wá dé lónìí tẹ́ fẹ́ máa da ọgbẹ́ ẹ̀rú níbo lẹ́wà kí ló dé gan kí ló dé tó jẹ́ wípé lórí لأجل تحقيقكم لمصالحكم الشخصية دائما وأبدا نراكم تفسدون الأحوال وتجعلون الأوضاع غير هادئة ẹ wá ń tìtorí personal interest yìí ẹ sì ń ba ìwó ló kọjẹ́ ẹ má ba ìwó yìí ló kọjẹ́ fáwọn tí ń bọ̀ ẹ má jáwọn èèyàn sọ wá ní wípé ìwó wọn ti máa da nǹkan rú mufti ọ̀sẹ̀ mufti ọ̀sẹ̀ mufti ọ̀sẹ̀ mufti kí ló ṣe ní kí n má delete fọ́tò kí n má delete fídíò yìí tó bá ṣe ni ò ṣe mọ́dá kó ẹ kò sí ìtẹ̀lẹ̀ ṣe gbogbo ìhàlẹ̀ nílùú tá a jọ wáyé àfẹ́tọ́ bá pàdé ara ẹ̀ níbi tí ò ti ní balẹ̀ búṣọ àbí kí ní ẹ̀kọ́ pẹ̀ yọjú ẹ̀ jáde kí n rí ọ èmi ọmọọ̀rọ̀ yẹn dẹ̀dẹ̀ sígbà kẹtẹ́ ń kó àwọn atọ́jú wa bá mi ilé tó pé sayusa ba'dukum fi sujud wọ́n gbàgbé yín sẹ́wọ̀n insha Allah rahman wọ́n gbàgbé yín sẹ́wọ̀n ẹ rò pé ń bẹ lágbára òṣèlú ilẹ̀ rò sí ẹ máa pẹ́lẹ́ wọn. fáàtì wọ́n kúrò máa ń kọ́ di hajjamtu máa díkìrì sí mi lẹ́wọ̀ máa díkìrì sí máa wù so máa díkìrì sí máa wù dẹ́kun tí mo bá dákọ̀ ẹni tóun náà bá ń sọ̀sọ̀kúsọ̀ lẹ́wí fún kọ́ máa wù ikú iná kò represent wa he will never be our representative ìjọ tó bá kó jáde ta kó sọ ìjọ tí gbogbo àwọn afọ àgbáríjọ òwò tí ẹ sọ pé ìwọ ni mufti wa tí wà láwa lè tó wa kó mu wá wípé ìwọ ni mufti ilẹ̀ wo nàyíká àǹkọ́ọ̀nìhì muftiyan amen libiladi Yorùbá máa káàmìlì àdàdì sítì wilayati lẹ́dí dọ́mọ̀tì àbíládì Yorùbá káti ẹ̀ tó wá sọ wípé ìgbọ́ àwo ọjọ́ mufti ilẹ̀ Ìwó mufti Ìwó gan àwọn àfa àwo ní ẹjọ́ sọ wípé òun ni mufti Ìwó tí wà lọ́wọ́ adé káwa ní sinimá látijọ́ náà èébú
Sheikh Adam láìjọ náà ó bú Sheikh Adam látòkè délẹ̀ ó di wàhálà náà ni ó padà wà bẹ̀bẹ̀ náà ni ó bú Mudiru àfisọ́wọ́lá wàrà á lórí pé òjòyè kí ló dé yóò dùn ọ́ pa ni ó yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn ọ́ pa ni yóò dùn yín pa ni yóò dùn yín pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn yín pa ni. Adéníyì Rashidi má dàlú ẹnu ní ẹni kò sí tán lè fi mi ṣe yóò dùn wọ́n pa ni ó yóò dùn wọ́n pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn wọ́n pa ni yóò dùn yín pa ni yóò dùn yín pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn yín pa ni. Tẹ́mi náà bá dé lórí tí mo fẹ́ àmì Mufti wo ẹ pa mí ni àmẹ́mi ò joyè ìlàlákọ́ bí diyanati láàsìtò àṣà. ìlàlákọ́ bí diyanati láàsìtò àṣà. ìlàlákọ́ bí diyanati láàsìtò àṣà. aláìní anátìlì ní ìzù ilimi. aláìní anátìlì ní ìzù ilimi. àwọn wọ̀nyí rẹ̀ mú sùn kùrẹ́bà arba'in sanawati. وأنتم تفسدون الأعوال ولا تدعوا الأعداء تكون هادئة ẹ̀sìn da ìlú lẹ́tọ́ àwọn 21 járí mímí lórí ọ̀rọ̀ èmi Mufti o èmi Mufti o èmi Mufti o kí ni wàhálà tó bá jẹ́ wípé ìtorí Ọlọ́run kan yóò lè tó bá la khaira wíbẹ̀ nínú súrà tó àyà tó ké jáde fún mi la khaira fi kíní bá ń fún tó bá jẹ́ wípé nítorí ìtọ́lọ́hun ọba ni tó jẹ́ pé nítorí títí Ọlọ́run ọba ló fi ń pariwo èmi Mufti tí èsì pé ẹ fẹ́ fi máa káṣà òtì la khaira kò sóore ọgbọ́mìyé Ọlọ́run ọba àlèkè ọlá ní kò sí oore súra tí wọ́n kọ́ fọ́ pé ọjà wípé tó fi bẹ̀rẹ̀ tó fi wọlé iná ní pé ó bá jẹ́ pé nítorí ìtọ́lọ́run ọba ní. àkàrà fi kẹsìrì. ọlọ́run yóò sóore níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn atótónu yín àwọn ọ̀rọ̀ àfẹnusọ sínú yín tẹ̀ ń sọ sọ́lọ́run. illa man amara bi sadaqati. àyàfi ń ta lé pẹ̀lú oore náà lẹni tí bá ń ṣe sàárà tí sì ń pàṣẹ rẹ̀. aw ma'rufin. tí sì ń ṣe dáadáa bí ká ṣe dáadáa wa minal ma'rufi al-qawlu sadidu salihu qawlun layyinu. inú pé ẹ̀ ń ṣe dáadáa ni kọ́ máa sọ̀rọ̀ àlùfànṣá kọ́ máa ṣe pé. aw islahim bainan nas. iná ni pé yóò sì máa ṣàtúnṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lórí mímbàrí ọ̀rọ̀ tí fa nǹkan ya ni. wa man yaf'alu dhalika ibtigha maradati Allah. ẹni tí wọ́n wá ń ṣe ṣàká àní àwọn ní achievement lórí kíni tẹ́ ṣe tọ́kàn mi rí àwọn ní táwọn ṣe sí wò kí ló ṣe sí wò sọ́ńtọ́ ọba ṣe fúnra mi tó fi wá di ìgbà pé èmi mo ṣe gbá èmi mo ṣàwọ èmi mo gbọ́ jẹ́ Mufti fún ta ní fáwọn ògbó Mufti fáwọn ògbó Mufti fáwọn ògbó nínú yumkinu an yatimma tansibuka ala mansibil Mufti alayhi ta ní fáwọn ògbó nílùú tá àjọ ni tá a sì mọ̀ tán àjọ mọ́ra wa o ẹgbẹ́ ni kìlọ̀ fún ọgbẹ́ yẹn àgbàlagbà ìjà ìlú irú ló sì ń bọ́ ọkọ̀ ìlú ìjẹ́ لماذا ينسب نفسه ممثلا لهذه المدينة في شؤون الدينية كما لو أنكم أنتم الأكابر قد نصبتموه على منصب التمثيل لنا بيتي في جوي oyè ìwó lẹ fi jẹ níjọ́ tó lóhun joyè tó lóhun jẹ tí ẹjọ́ fi ra wọn jẹ àwọn wo ni ẹ wà ní rántébù tó fi fẹrẹ jẹ tí wàhálà fi wá lè tó báyìí àwọn wíta ìwé oríwọ̀ ju ìmẹ́ẹ̀mù lọ ojú gbogbo àwọn àfáà lọ ìwọ nìkan lọ̀gá ẹlòmí ò tó ọ fún kíni níbo mìíràn ẹ̀yẹ kún tata àti ìdúnà ayún jẹrẹ àwọn oníkìkà abúlù ìmọ̀lẹ̀ tí ń bọ̀ kí ni wàhálà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti pọ̀ jù kí ló dé ẹ̀ wá já nísìnyí kí ló dé gan tí wàhálà lè tó tó bẹ́ẹ̀ kí ló dé tá à nísìnyí yóò dùn yín pa ni Mufti elépè yóò dùn ọ́ pa ni Mufti tó rí jẹ yóò dùn ọ́ pa ni. yóò dùn yín pa ni yóò dùn yín pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn yín pa ni. yóò dùn yín pa ni yóò dùn ọ́ pa ni
Mufti kangaroo yóò dùn ọ́ pa ni. Yóò dùn yín pa ni, yóò dùn yín pa ni. Kí ló dé? Ọ̀rọ̀ Mufti. Nígbà tí o ti sọ Mufti ìwọ ò ní pọ́blẹ́mù. Nígbà tó ti wá lọ pẹ̀lẹ́ Mufti là àti wá gbádùn máa mú sùkúrú àgbà ìsànàwà. Kí ló dé? Àwa ní sinmi. Wọ́n bá ti borí dáhùn yẹn bá ti á rí tó ti tanná sójú ara ẹ̀ tí wọ́n kọ́ fẹ́ sọ̀sọ̀kúsọ ni. Kò sí ìkànnì tí ọjà ìlẹ́nu rẹ̀. Lẹ́yìn sá fi banati rọ̀ṣọ̀ọ̀sì bíntù sọ̀lẹ̀ kò wá sí ọmọ nínú ọ̀tá abẹ́rẹ́ irọ́ láti àtẹ nǹkan tó tàn síra rẹ̀ báyìí ọbẹ̀rẹ̀ sí máa wí náà dẹ́rẹ̀dán ọmọ ṣe pé ọmọ wíwí kú wí ọmọ sọ bí pé báyá ń jọ tí wọ́n dá ìlú ilẹ̀ wọ́n gbé símáàmù kìyàdà wọ́n gbé lé ọlọ́ àǹsọ́rù bí bàbá mi èmi ò wà pẹ̀lú wọn jàsàdíyà wọn á náà máa ń ru híyàn bàbá mi àlífà wa tòní bẹ́ẹ̀ nígbà tó jẹ Mufti tó olóòfin rẹ̀ jẹ tìgbó tó olóòfin rẹ̀ jẹ àwọn àfáà wo ní bẹ́ẹ̀ man hum ulama kanu fi al-hadra lamma tamma tansibuka ala mansib al-imama Mufti tẹ́ ẹ bá yan Mufti ṣe Mufti tí ọmọ dankaru náà ni Mufti elépè Mufti eléwu Mufti tọ́ọ̀gì yóò dùn ọ́ pa ni yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn ọ́ pa ni. Yóò dùn yín pa ni, yóò dùn yín pa ni. Ọ̀rọ̀ Mufti yóò dùn yín. Ọ̀rọ̀ ọba àlèkè ọlá ní la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin. Kini ma'rufin aw islahin ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما لا خير في كثير Tòṣóòrè níbi ọ̀pọ̀lọpọ̀ kí ni àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yín tẹ̀ ń ṣe pẹ̀lú àdúrà sọ́dọ̀ Ọlọ́run. Illa man amara bi sadaqatin. Ẹni tá a lè sọ ipò ṣiṣẹ́ olóore tá a san lẹ́sàn-án rè náà lẹni tí ń pààyàn láṣẹ pé ẹ máa ṣe sàárà tó ń gá ń ṣe. Aw ma'rufin. Àtẹni tí ń ṣe dáadáa wa min al-ma'rufi an yataharra al-mar'u al-qawla as-sadida fi kalamihi. Aw islahim bayna an-nas. Tàbí ẹni tí ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn sẹ́rí rẹ̀ ìwà tó mú Mufti. Àkọ́kọ́ náà kí ló kọ́ lórí ọ̀rọ̀ Sheikh Adam? Ó ń kálukú ló ní pọ́blẹ̀mù bí mo ṣe rú àwà tí bàbá mi èdè tó lórí ilé ayé rẹ̀ àwọn ọmọ mánéjì ara wa ni kọ́lọ́ ń jámọ́ ìlànà mánéjì. Kéèyàn wá tó bàbá Sheikh Adam ṣe tó nǹkan máa ń ní alákọ́dẹ̀rẹ̀ asọ̀mọ́tìlì ìnsáni fi àyà tí yakunu qadru mustawa adami tafahumi abnahi bainahum fima ba'dahu. Bí èèyàn bá ṣe tóbi tó nù ilé ayé bá náà bí sọ̀rọ̀ láàrin wọ̀sá ẹbí tó ṣe lẹ́yìn rẹ̀ lẹ́ní káwọn èèyàn mẹ́sọ̀ mẹ́ pé ká sáà máa dẹnu bò báwọn sábẹ́ ṣe para wọn báwọn sábẹ́ nítorí ìhìláfà nítorí ìrìhásà. Gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ nínú ilé àfa àwọn ògbéra wọn lọ ní ẹjọ́ aláwọn ilé kí ó kẹlọ́nà ń bẹ̀rùn tí wọ́n gbéra wọn lọ ní ẹjọ́ tẹnubọ̀ yóò kí ni wàhálà rẹ fi bàbá Sheikh Adam lọ́rùn lẹ̀ fi bàbá Sàwùbánà alẹ̀ wọn sọ máa yá rẹ àbúrò mùdírù ní ẹ kí ló kọ̀ fámìlì ní ẹ wọ́n parí ìjà wọn wọ́n sọ máa bàbá rẹ yóò dùn ọ́ pa ni o yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn ọ́ pa ni yóò dùn yín pa ni o yóò dùn yín pa ni yóò dùn yín pa ni o alright ó dùn yín pa ni ọ̀rọ̀ Mufti yóò dùn yín pa ni. ومن يفعل ذلك يفعل ذلك ابتغاء مرضات الله. àwọn aláṣẹ́gbẹ̀ bá ṣáṣíyù ló ti á sọ ní pé káfí ọjọ́ Mufti kọ́ àmà ṣẹ́gbẹ̀ fún wa inú káfí ọjọ́ Mufti kọ́ ọmọ bú àwọn bàbá kọ́ ọmọ níwọ̀n lójú ogbò mọ́mù lọ ìwọ nìkan làgbà ẹnì kò tú ọmọ ẹni tó bá ti jẹ Mufti olólórí níbo mìíràn yóò fa àdúrà أين بدأت يفعل ذلك ومن أين كنت تأتي لكي يقوم بفعل ذلك أين تريد الذهاب إليه نبنية شوشية أيوة مفتي أجوبه ما مرا ترى مفتي تاني لمن تكون له مفتيا سمي له سيزدار فتاوى وأنا أتقبلها بيدك
ما كونك تعرف بالتأكيد أني أتعرف على تاريخ ọ̀rẹ́ wọn mọ̀ já ṣe orí burú èèwọ̀ lọ́jọ́ mufti tèmi kábà jọba tiẹ̀ lọ́jọ́ tí níta pákéjì ara wa a ti ṣàlàyé pé azal mufti laysa huwa al-mufti al-awwala kèéso ni mufti àkọ́kọ́ bal qad tamma tanzibul muftiyayn qablahu mufti méjì ti jẹ ṣáájú ẹ̀. kò sí ìjẹba wọn. àbí a ní ẹ̀yìn ní sísítẹ́ẹ̀mù wo àwọn ẹ̀wò lẹ́jọ́ ń ṣe sísítẹ́ẹ̀mù fún Saudi ní ń ṣe tiẹ̀ lọ́tọ̀ Nawaibi ní ṣe tiẹ̀ lọ́tọ̀ Anwari ní ṣe tiẹ̀ lọ́tọ̀ Islam ṣe tiẹ̀ lọ́tọ̀ Qadiriya ṣe tiẹ̀ lọ́tọ̀ Tijaniya ṣe tiẹ̀ lọ́tọ̀ Jafariya ṣe tiẹ̀ lọ́tọ̀ talewa ń ṣe sísítẹ́ẹ̀mù fún sísítẹ́ẹ̀mù ara yín ẹ máa fi sísítẹ́ẹ̀mù bẹ́ẹ̀ bá fi bàwó jẹ́ kọ̀bàdínà lákín anta zaba bi hasan nidom al-fasid at-tafi al-musayyaf ila kharij madinatina yiwo lannada ko tafaluna dhalik ani jẹ́ bá wa ló kọjẹ́ inú ilé ẹni láti jẹ òkúté onídodo ẹ máa ra dàlú irú bẹ́ẹ̀ ṣe ń dàrú ẹ má jáde gbòòrò yóò dùn yín pa ní o yóò dùn yín pa ní òkè ọ̀rọ̀ mú bóde yìí yóò dùn yín pa ní àlà yóò dùn yín pa ní yóò dùn yín pa ní ọ̀rọ̀ mú bóde yìí yóò dùn yín pa ní ilá abikini ilá mani amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas wa man yaf'al dhalika ibtigha'a mardatillah fa sawfa nu'tihi ajran azima kò sí khayru kathirin ọ̀pọ̀lọpọ̀ min najwa níbi àwọn ọ̀rọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ẹ̀yin tẹ́ ń sọ èmi mọ̀fùtí illa man amara bi sadaqati. òṣèlú àti jàgídíjàgan yín you are nothing but a politics you are nothing but merchants politicians for the politician you are merchants and every one of us knows that so ẹ máa ṣòṣèlú yín òṣèlú lẹ fi kó ogun tẹ́ ẹ kó jọ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ẹ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ẹ má da ìwóru ẹ má da ilẹ̀ Yorùbá rú machinery you are nothing but machinery for the politician and we all know we are all living witness to it why must you cause chaos every time kí ló dé ọwọ́ máa bú àfa wa ọ máa ṣépè fún wọn àmọ́ gbogbo èpè rẹ ìwọ àti àwọn ọmọ rẹ òun lẹ́jọ́ ní gbogbo èpè ìwọ àti àwọn ọmọ rẹ òun lẹ́jọ́ ní abirú elépè mufuti elépè gbogbo èpè rẹ ìwọ àti àwọn ọmọ rẹ òun lẹ́jọ́ ní gbogbo èpè rẹ ìwọ àti àwọn ọmọ rẹ òun lẹ́jọ́ ní. ilá máa wà máa yẹ fún àlìdálì kẹ́ tó bá sáwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ta wí. wà máa yẹ fún àlìdálì kẹ́ mú tọ̀gọ́. ẹni tó bá sọ gbogbo ń ta wí lẹ́ni tí ń wá kíní. Márìdá ti lọ. tí ń wá ojú rí Ọlọ́run tí èsè nítorí ipò fẹ́ joyè ẹ̀sìn. Fásá ọba náà tí àjẹ́ra àṣìmá. Àwọn ọlọ́lá wà fún lẹ́sàn. Ọba dúró dẹ̀sán rẹ tó ń gbogbo tó lóní dúró tí ó tó wá wíta ìwé lòun gbọ́lá bá wájú. Ẹ̀yin wá pa mí. Ajábá ń lè máa ń hùn. Kọ̀dìkọ́ láyé náà wà àfùdọ̀lú. من غير في النطق بالعربية من غير في النطق بالعربية عجبا لمن قد قال إنه أفضل عجبا لمن قد قال إنه أفضل من غيره في النطق بالعربية في النطق بالعربية ó ní ẹ̀kọ́ bá wọn tẹ́ ìyẹn jọ òun gbọ́ra bá jù lọ. Àjàbá ni mẹ́wàá wà ní òtábà òsáàrí sọ́yọ́ àjò ìfáàní ìdúkó lè jẹ́nà
ṣé wọ́n wá fi yín wọn fi wọ àlìjẹ́nà ni àmì ẹ̀ bá ní wí fún mú fún tí elépè wípé máa kú ló máa yáǹtì kó ẹ ọ̀gbọ́ àrọ̀ bí yàtá fàkì òun. máa kú ló máa yáǹtì kú àrọ̀ bí yàtá fàkì òun. àwọn àti tẹ̀síkìnì rọ̀ yẹ tẹ̀lé bí àtàndà òun láti ṣe rí pé máa kú ló máa yáǹtì kú àrọ̀ bí yàtá fàkì òun. máa kú ló máa yáǹtì kú àrọ̀ bí yàtá fàkì òun. فالفقه في الدين ليس النطق باللغة فالفقه في الدين ليس النطق باللغة. ó ní òun gbọ́dọ̀ kọ́ lábáwá yẹ̀hùn tó ń kàtíà ẹ wá wí fún mọ́kú tí elépè yìí pé máa kú lù máa yá ń tẹ̀ kọ́ àrùn bí yàtá fàkì ọtí agbára bá àti sọ́ di onímọ̀ fúra bó ti mọ́ gbẹ̀ tán àìmọye àwọn ọmọ tí wọn kéwú tẹ́gbẹ́ wọ́n ń gbáyìn wọ́n mọ̀ bí wọ́n ṣe lo lárúbáwá gbáyìn sọ́dọ̀ láàjọ́ lójú ìjárádù fáàmì lóga wà nútkìyà wà ìtọ́nù nútkìyà so wà ìtọ́nù ìzáyì nútkìyà làbíyà láyà ní fíàdì záàtì àgbẹ̀wú mọ́tàbá ìṣẹ́lẹ̀ òfèlè àìlè àìmọye gbígbọ́ lárúbáwá tí ò yé ṣé ọ̀tí agbáwá ní ìsìn àti pé ṣé ó wá rò pé bàbá wa Ìṣọ̀lá eré ní lọ́wọ́ máa ṣe níbi tí wọ́n ti lọ́ máa ṣe gbogbo prógrámù ẹ wo yóò dùn yín pani yóò dùn yín pani ọ̀rọ̀ mọ́fọ́ tí yé yóò dùn yín pani. àwọn àmìkà ìwí ha ìwọ lọ́kọ́kọ́ ní kínní ìwọ lọ́kọ́kọ́ ṣé àwọn bàbá àwọn àgọ́ gbogbo ń tó ń sọ ìlọ́wọ́ àánú tí a ṣe kàádán ọgbọ́ قد ذكر العلامة الإيلوري مكانة الإيوة الأنبياء الإسلامية وتفوقها على غيرها من المدن في بلاد يوروبا. bàbá ṣe Ádámù ti kọ́ kalẹ̀ wípé àwọlù baladin bada kọ́ríyàtì ọ̀yọ́ lé alẹ́dì kọ̀dín kọ́rádà dáhàlà فيها الإسلام هو موجود مكتوبا في كتابه نسيم الصبا وحبار الإسلام علماء بلاد يوروبا. sọ́sẹ́ ẹ̀yin náà wà dé ní ìsìn tẹ́wàá máa ròyìn ìwó fáwọn bàbá wọn àwọn bàbá ń sì máa ń tó tọ́ wọ́n sì ti ní sísítẹ́mù gbogbo àgbé sísítẹ́mù Islam wọn bá àwọn bàbá ní ẹ ti gbé nǹkan wọn kalẹ̀ ṣé wọn bàbá adé di méjì wọn yàmùkú mẹ́kọ ní ẹ fi jọ kọwọ́kọ̀ ní ẹ fi jọ dáná rọ́bìtọ̀ lẹ̀ bàbá wọn nílé ajíkọ amùkú mẹ́kọ lọ̀tà wọn ní ẹ fi wà nù rọ́bìtọ̀ bàbá nù lé mọ́rù amùkún mẹ́kọ̀ ní ẹni fún àánú rọ́bìtọ̀ lẹ̀ yóò wà dínà ẹ̀dí ẹ̀yìn lẹ mẹ́ structure islamu irọ́ yóò dùn ọ́ pa ni mú fi tí elépè yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ mú fún tí èyí bàbá tó sọ̀sọ̀ kú sọ ọ́ gbèsì pa ni yóò dùn ọ́ pa ni yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ mú fún tí èyí ọ̀dọ̀ ẹ̀ pa ni ooo. Ibi tá wá lọ ní pé má bàwò ló kàn jẹ́ mú tó gẹ́ ìwọ nìkan kò ní wo àjọ ní ọjọ́ bí abẹ ẹ má bà ìwọ ìlú ọkọ̀ jẹ́ mọ́ ẹ má sọ wá dé pé àrí lè rí ń ta mọ́ wà látún tí na sí ma ṣẹ̀yí àwọn akọ̀bí ya bí ìwọ lánàá mà kún tá ń talímù mà fìlà bí ìwọ lánàá mà kún tá ń talímù mà fìlà. Gbogbo tí ẹlẹ́pẹ̀ wà látún tí na sí ma ṣẹ̀yí àwọn akọ̀bí ya. Wà látún tí na sí ma ṣẹ̀yí àwọn akọ̀bí la. Wákọ̀bí ya. Wákọ̀bí ya. Àwọn ìtorí pọ̀ fẹ́ doyè kọ́ wá bá ìwọ ló kọjẹ́. Ìwò lànà lákòóńtà ń ta mú máa ṣe láà. Ìwò lànà máa kọ̀ọ̀dà ń ta mú máa ṣe láà. Kò lè wọ́n lọ́ta gẹ́gẹ́ tí a bá tẹ̀ sọ́wọ́ wọ́n lọ́ta gẹ́gẹ́ sábánà ni ó wà ń bẹ̀ mú bí ìrù lọ́ta wèrè. Ọgbọ́n ẹni tó gbọ́wọ́ mú dídẹ̀ fàyé lẹ̀ sáájú rẹ̀ wà látún tí náà ṣe máa ń ṣe iye àwọn ọkọ̀ bí wọ́n lànà máa gùn dáńtà ni mo máa ṣe láàbẹ̀ ọ̀lànà máa gùn dáńtà ni mo máa ṣe láàbẹ̀. Kọ̀lọ́ gbọ́ lọ́ta gẹ́gẹ́ ẹ̀rẹ́ gbé lórí ọlọ́ta gẹ́gẹ́ tẹ́lẹ̀ nìkan ti bẹ́ tó ju agége lọ níbo ní bẹ tó já gẹ́gẹ́ lọ
Dáyé mọ́. Mo ní bẹ tọ́jà gẹ́gẹ́ lọ. Máa ṣòṣèlú ẹ gẹ́gẹ́ fọ̀bẹ̀ sílẹ̀. Kí ni wá lẹ̀? Fi òṣèlú máa ṣòṣèlú ẹ lọ tí ó bá sí kọ́ ẹ̀ bá rówó nù bí ẹwà ẹ lọ nù ìjọ inú. There is no la yujadu aduwwun bi shaklin da'im fi siyasa. There is no permanent enemy in Islam inú òṣèlú lọ ní ẹgbẹ́ mi. Kí ló dé? Òṣèlú ọ̀wá yọ mọ́ ọwá dìkẹ́ mọ́ dalẹ̀ Yorùbá rú. Wá dalẹ̀ Yorùbá rú lásẹ̀ ẹ̀ wá ń ba ìgbóló kọjẹ́. Kàbá jẹ́ sábàánà lọ́wọ́ àmẹ́ sábàánà ìjọba wa bẹ́ẹ̀. Fi lé wà fún àwa lọ́rùn lẹ̀. Yóò yé bàbá sáwọ́ bá mẹ́ wípé ọ̀tá gbogbo yé wa látò tí náà sì máa. Sẹ́yìn àwọn akọ̀bí ọ̀rẹ́ jẹ́ mọ́ jẹ́ wọ́n lànà máa gbọ́dọ̀ àgbàlùmọ̀ máa ṣe láàá. You are not our representative and you will never máa gbọ́dọ̀ àgbàlùmọ̀ máa ṣe láàá. ọmọ fi ọgbọ̀n lórí káńtì mufti fáwọn ògbó. Wọ́n bá dọ̀la tẹ́lẹ̀ ẹ̀mí kò sínú ayé mi pé wọ́n fẹ́ joyè. Tó bá dọ̀la tí n bá lè mi náà mufti ìlú ìkànnì ní tí mo sì pe àwọn àfa àwọn tí wọ́n wé mi kí n wálẹ̀. Máa òṣèlú la mọ́ ọmọ náà ó. Nahnu ta'arraf ala haddi sawi tarihaka wa kayfa bada'tahu. Àmọ́ bó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀, àmọ́ tó fi kójọ. Òṣèlú ni. Machinery, you are just a machinery being used by the politicians. So stop instigating problem in Iwo and in Yoruba land. It's too much. Kodibalaga Zelu Suba. Yóò dùn ọ́ pa ni o. Yóò dùn ọ́ pa ni. Ọ̀rọ̀ mú fún tèyé. Yóò dùn ọ́ pa ni. Yóò dùn yín pa ni. Yóò dùn yín pa ni. Ọ̀rọ̀ mọ́ bóde. Yóò dùn yín pa ni. Bọ́ ọba tó sọ mi. Èdè àǹfẹjọ́ sùn sí mẹ́. Ó tún gbà mí. Sọ́gbọ́. لا ينفرد الإنسان بالجنون للنطق بما يشاء من قال ما ساها من قال ما شاء لكي ما ساها tẹ́rọ lórí sọ̀sọ́kúsọ ọmọ ẹgbẹ́ ìgbọ́kúbọ̀ yóò dùn ọpa ní yóò dùn ọpa ní ọ̀rọ̀ mọ́fọ́tẹ̀ yóò dùn ọpa ní. Bàbá wa gbọ́ tọmọ kékeré ọlọ́njẹ́ mi wọ́n gbọ́ bàbá dọ̀tún jùmọ̀ ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ọlọ́run ní ṣe kò ní jẹ́ kẹ́ fojú sunkún àwọn ọmọ kéwìn àwa náà ní fojú sunkún yín kí ló dé bàbá wa gbọ́ tọmọ àdóní àwọn kan ní ẹ fi jẹ́ kò dùn òun ẹ̀ẹ̀kan lè yẹ́ ẹ̀sẹ̀ kò dùn mímọ̀ tó bá ti ń di gbogbo ó dùn ọ́ ọjọ́ yóò dùn ọ́ pa ní yóò dùn ọ́ pa ní ọ̀rọ̀ mọ́fọ́ tẹ̀yẹ yóò dùn ọba gbọ́ wàlíkà lára ọkà lára wàlídùndùn odùn yóò dùn ọ́ pa ní yóò dùn ọ́ pa ní wàlífẹ́ẹ̀kẹ́ ọwáńkẹ́ ọ̀rọ̀ mọ́fọ́ tẹ̀yẹ yóò dùn ọ́ pa ní. Yóò dùn yín pa ni o, yóò dùn yín pa ni. Ọ̀rọ̀ mú fòójì yóò dùn yín pa ni o. Ó ní kò ní túmọ̀ ó yẹ tí wọ́n jẹun. Àbá gbọ́tọ̀ mọ́ ẹgbẹ́ ti kọ́kọ́ sọ pé àwọn arábìtà gbá ọ̀ọ́bì ń tọ́ àwọn arábìtà ti gbá. Ó yẹ tọ́lọ jẹ́ fídì. Olóye fídì. Arábìtà ti gbá. Kò yé ọ̀rọ̀ ẹjọ́ ní lábúdà mi náà kan àfi bá dé àyá ní. سوء تفاهم فيما بين الذين ضمت جماعة واحدة وبعد أن تفاهموا فيما بينهم أزالوا أو أنهوا حالة الحرب والخصومة بينهم kò yé wọn tẹ́lẹ̀ ni bóyá tá a padà rí i pé ẹni tó lè wà ń bẹ̀ náà ní dìgbòlúgbì ọgbọ́rọ̀ jẹ́ mufti wa elétò ọgbọ́rọ̀ jẹ́ mufti wa òtọ́ọ̀gì ọgbọ́rọ̀ jẹ́ mufti wa màdàrú ọgbọ́rọ̀ jẹ́ mufti wa olóṣèlú ọgbọ́rọ̀ jẹ́ mufti wa yóò dùn ọ́ pa ní yóò dùn ọ́ pa ní. Bẹ́ẹ̀nìkẹ́ mo ti sọ bẹ́ẹ̀nìkẹ́ bá ṣe mẹ́nẹ́mẹ́nẹ́ ń wò wà máa ń ṣàtàmàlì mùdíra lè máa rí ká àmà ń ṣàtàmàlì mùdíra bù náà lè lórí nàrúdù àlẹ́ yìí. Fọ́ọ̀rọ̀ mú sí tàtíra nàrúdù àlẹ́ yìí fọ́ọ̀rọ̀ mú sí tàtíra. نرد عليه فورا بالسريها نرد عليه فورا بالسريها ọba fún ìdíru tàbí bú ṣe kádà mọ́ ó gbà bí kú wọ́ tí ó gbà tí ó lè ẹ lè sọ ó lè sọ kí ó lè sọ kí
tó bá tó jáde á ti mọ̀ pé ìzá àrátà àlàwájì ka ṣáṣàtà àti fi àrátà àǹtàn tí kò bèèrè òrà tó bá ti gan kámẹ́rà sí rẹ lójú ẹ̀ ọ̀fẹ́ wí ikú wí ni wọ́n máa wí ọmọ gbà yóò dùn ọ́ pa ní o yóò dùn ọ́ pa ní Mufti elépè o yóò dùn ọ́ pa ní yóò dùn ọ́ pa ní yóò dùn yín pa ní ọ̀rọ̀ Mufti yóò dùn yín. Bàbá wa gbọ́tọ̀ ọmọ kékeré àwọn ọmọ ewé láwà ní the great grand chief imam of Ọ̀yọ́ state. Bàbá wa tó jó lórí wa lónìí ìwọ wọn ti kéwú nílé àmì bàbá Alékìtì Ọlọ́run kò ṣe dáadáa fún wọn. Àmín. Bàbá wa chief imam Ẹ̀gbá gbogbo kí ní ti pè gbogbo Ògùn state Ọlọ́run kó jẹ́ mi ogun. Àmín. Ò ní chief imam àwọn máàmù kì máa yan kíní ẹnìkan ṣoṣo ní máa yàn ẹnìkan wo man wallahu ala mansilati tawliyati wa halihi al-mufti min ala mansibi aw min ala mansibi al-ifta. Ṣé wo ta jọ ni ta mọ system ta mọ bàbá ìgbé kalẹ̀ ẹgbẹ́ ẹ̀yin ẹ má tẹ̀lé nu látàn hadihun bí kalamihi al-farik ẹ má tẹ̀lé nu pẹ̀lú sọkúsọ tí ń sọ kò ní ẹnu kankan wọ́n jọ ń ṣèjọba láàrin ara wọn àwa náà ń ṣe tíá ọgbọ́ ibi tó lè wà àwa ti lórí ibi tó lè ṣe kí lókè wọn àti lórí kùrọ́bà hamsata ashara hàmì ni mo fi lókè wọn kò sí nǹkan tí ẹ ṣe nínú ọ̀dọ̀ bàbá ń bẹ àjọ ṣe ni ọgbọ́ mi yé ọmọ ọba bàbá tádé ṣe gbogbo ọmọ wọn tí bá lọlé ọkọ èmi tẹ́mi ń ṣe wọn lọlé ọkọ rí ọgbọ́ mi yé èyí tó bá bímọ èmi ni so ibi tó bá lọ wà ń bì kan lónìí àwa ti lò darí àwọn aláburú òun kan lóde ajẹ́ pé wọn náà dé lẹ́yìn wa ń bẹ̀rù ni ọgbọ́n mi yóò dùn ọ́ pa ni o yóò dùn ọ́ pa ni ọ̀rọ̀ Mufti yìí yóò dùn ọ́ pa ni yóò dùn yín pa ni yóò dùn yín pa ni ọ̀rọ̀ Mufti yìí yóò dùn yín pa ni. wàlí dundun wàlí kàlàrà lè Mufti gbígbólùgì fàǹtàtàkùnù àṣìnà gbígbólùgì fàǹtàtàkùnù àṣìnà. wàlí dundun wàlí kàlàrà Mufti àbíkíní wàlí dundun wàlí kàlàrà Mufti gbígbólùgì takùnù àǹtà àṣìnà. gbígbólùgì takùnù àǹtà àṣìnà. báyà jókòó ẹ̀jẹ̀ máa ṣòṣèlú ẹ lọ kọ́ra àwọn ẹ̀jẹ̀ olóbi òṣèlú ẹ̀ àbọ̀ ní òṣèlú rí ìṣìdọ́gbẹ̀ olóṣèlú rí àwọn káṣà òtí mẹ́ tí ọba sì ṣe padà sínú òṣèlú bomi máa bá lé ayé ẹ lọ àmọ́ kọ́ àwọn ẹ̀dàwórú ìwọ ni wọ́n wà níbi kíní ìwọ ni lórí kíní ẹ̀rọ bá kíní aṣọ gbogbo ẹ̀ṣẹ̀ ṣèrè fáwọn àgbo sáwọn ẹranko rẹ̀ ń darí. ẹ wo bàbá wa gbọ́tọ̀ ọmọ kékeré ọlọ́jà mi wógún bàbá wa ní Èkìtì ọlọ́jà mi wógún bàbá wa Bángbọ́lá ọlọ́jà mi wógún bàbá wa l'Ondo State ọlọ́jà mi wógún bàbá wa ní Lagos State ọlọ́jà mi wógún bàbá wa l'Ọ́ṣun ọlọ́jà mi wógún tí wàá dórí ọ̀gá mùdírù yìí náà ní wọn ò fẹ́ gbọ́ bàbá Sọmọdù yìí ní wọn ò fẹ́ gbọ́ ẹgbọ́ mo kọ́ gbé mùdírù bùsàábà yìí lákọ́kọ́ ń gbọ́ mùdírù bùsàábà lákọ́kọ́ gbọ́ ìgbà tó yá wọ́n sọ pé bàbá ti di ṣíà ṣẹwárí ní àkókò yìí gbogbo ẹ̀yin jàmá Mufti ilẹ̀ Yorùbá ló ń dà wọ́n láyà ló kà wọ́n láyà bẹ́bá ẹni bá fẹ́ kó má fẹ́ ẹni ò fẹ́ kó kọ́ onísọ̀lára sáàkì wà mà ní Mufti onísọ̀lára sáàkì wà mà ní Mufti. Bàbá mi kí mi bàbá mi ahanakumullah iṣẹ́ yín náà là ń jẹ́ o Maulana Maali الشيخ المحامي هادم حامد معلي Adédìméjì Al-Markazi onísọ̀lá sáàkì wà mà ní mú ẹkú oríire tọmọ yín àfáà mi Fadilatul Ustaz Al-Sheikh
Al-Muhami Qayyim Ahmad Mahalli Abdulhafiz Ahmad Mahalli Adédìméjì Ọlọ́run masa ìjẹ́kẹ́mi wọn gùn wọlá ìdí kúrì Ọlọ́run bàbá wa ad-Doktor al-Marhum wal-Maghfur lahu bi-idhnillahi ta'ala al-Sheikh ad-Doktor Abdulhafiz Ahmad Mahalli Adédìméjì Ọlọ́run bá ní ṣe ikú ìsinmi wọn gbogbo èyí tẹ́ ẹjá àfáà wa ń dùn àwọn akẹ́kọ̀ọ́ yìí ká àfáà wọn àdìsọ́pẹ́ àwàlá ni lọ́ọ̀yà Ádámù àdìsọ́pẹ́ àwàlá ni Professor Mahfusu àdìláwàlá ni àfáàwà Sheikh Abdulazim àdìsọ́pẹ́ àwàlá ni àfáàwà Muhammadu Salim àdìsọ́pẹ́ àwàlá ni bàbá Mudiru àwàlá ni Professor kama law lam yakun hunalika Professor ni Aharu àwàlá ni Muhammadu Salimu àwàlá ni àfáàwà àgbà Muhammadu Mubaraku àwàlá lè ṣe èyí tá ń wí ó ju àwọn tí wọ́n sọ máa kéwù yín oníṣọ́ lára sáàkì wá Mani mo fote onísọ lára sáàkì wá. Ọba tó bú ebú, tó tó bú ṣe káàdàm, tàbí bú Mudiru, látọ̀ wá ń ṣe síyásà tàbí mọ́bíláwò farik tasod. Àni sábàrẹ̀ jọ mọ bàbá rẹ̀, àbọ́jọ́ ọmọ ilé ike yín onísọ lára sáàkì wá fẹ́ fi ilé ike wọ lọ́rùn rẹ̀. Fote onísọ lára sáàkì wá. Bàbá tó gbé wá Yehudi tó ń wúdi náà ni, bàbá tó gbé mi wá. So gbogbo àwọn àbá tí wọ́n lọ lé rẹ̀ kí ẹ̀gbọ́n ni wọ́n tí wọ́n ní rọ́bítọ̀ pẹ̀lú gbogbo wàhálà tí bàbá yẹn ṣe ilé ayé wọn bàbá ní ilé ajíkọ ẹ̀gbọ́n ni wọ́n so ẹ̀yin nìkan lẹ́nìwó ẹ̀yin nìkan ẹ̀yin lẹ́ ń ṣe sísítẹ́ẹ̀mù ẹgbẹ́ lọ bá kìíní fún tààní fáwọn ẹ̀wọ̀ límọ̀ mínà nẹ́ẹ̀sì wùlíta muftiyan alayhi litusdira al-fatawa fima yata'allaq bi shuhun ad-diniyya aw fima yata'allaq bi sharia níbo tààní ìmọ̀ mufti fún tààní ìwọ gẹ́mọ̀ pé òtọ́ mufti tèmi ọ̀nà máa jẹ́ mufti àwọn tó bá wù ọ́ ṣe mufti tèmi lásìtà alẹ́lí tí láàkì muftiyan lè wọ́n lẹ́ni àkọ̀bálaka ìlà ń yẹ takúmọ̀ sáà muftiyan láyé oníṣọ́ lára sáàkì wá mani mo fote ọba tó jáde ọba tó wí náà dẹ̀rẹ̀dẹ̀ tó wí lórí nígbà ní lánàá èsì rẹ̀ lọ́gbà yìí ọba tó ṣe mí ó tó gbé sí rẹ̀ bàbá wa àgbà Mudiru al-Markaz Mudiru al-Ilmi wal Fiqh abikini Jamili والهدى بالجميل حبيب الله آدم لا يعاني حبيب الله آدم لا يعاني أني مدير العلم والهدى بالجميل مدير العلم والأدب جميل حبيب الله آدم لا يهاني حبيب الله آدم لا يهاني gbogbo sọ̀sọ̀ فكل من يتقن ويفتن للكلام فليتذكر حين يلقي الكلام أن هناك جماعات كثيرة من الناس يتقنون ويفتنون للاستماع إليه gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa rántí ẹni máa gbọ́ ọba tó gbúrẹ́ dáadáa ó tó gbọ́rẹ́ dáadáa صلوا على النبي الكريم